Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. Bí ò sí ikú ilé tòde ò lè pààyàn. Bí ò bá sí ikú ilé tòde ò lè pààyàn. Ohun lọ̀rọ̀ tí mo fẹ́ sọ lásìkò yìí. Ọ̀rọ̀ tí mo dẹ̀ fẹ́ sọ yìí, ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ kan èyí tí a ti sọ díẹ̀ nínú ẹ̀. Ṣùgbọ́n ìdí pàtàkì èyí tí mo fi wá sórí ètò lénìí láti wá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí. Ṣé mọ̀ pé ọ̀rọ̀ yìí ó jẹ mọ́ àṣàmọ̀, ó sì jẹ mọ́ òwe wípé bí ò sí ikú ilé tòde ò lè pààyàn. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀, òun náà ni ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wọ́pọ̀ nílẹ̀ Yorùbá, àti sọ nínú ẹ̀ dáadáa, àti ìṣẹ̀mí ẹni légbodò èyí tí ó ń ṣẹlẹ̀ lásìkò yìí. A sì ti mọ̀ dájú wípé kíní kan ló máa ń bá kíní kan bọ̀, torí wípé tí pápá bá ń jó mọ̀jàlá ló máa lọ rò nílé. Ìdí nìyẹn tí mo fẹ́ fi fọ́nrán kan hàn wá nípa ìpàdé èyí tí àwọn lọ́balọ́ba tí wọ́n ń bẹ ní ìlú Ọ̀yọ́ ní agbègbè Ọ̀yọ́ State tí wọ́n ṣe, àti àwọn ọ̀rọ̀ tí ó padà ń jáde lẹ́nu àwọn kábíyèsí wọ̀nyí. Ó ní mo fẹ́ fi fọ́nrán hàn yín, èyí tí ó rò papọ̀ mọ́ ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí ọ̀gbẹ́ni Olúgbénga àti àwọn ẹ̀mí míì èyí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra. Ìṣẹ̀lẹ̀ yìí ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí, àti òwe Yorùbá tó sọ pé bí ò sí ikú ilé tòde ò lè pààyàn. Síwájú kí n tó fi fọ́nrán yìí hàn yín àti kí n tó na ọ̀rọ̀ yín bẹ́ẹ̀, Òkénéyẹ Olúwaṣeun Ayọ̀bámi Àdìsá Olóhùnyọ̀ ni orúkọ mi ń jẹ́, Simple Èyí Washington. Ni wọ́n náà ó lè bọ́ba gbádùn káfàtà fún gbogbo pèdèpèdè jagunlabíkùnrin àti ìdí bóbìnrin jà. Bí ò sí ikú ilé lòwe yìí tòde ò lè pààyàn. Àwọn Yorùbá máa ń sọ fún wa nínú ọ̀rọ̀ àti àṣàmọ̀ wọn tó jẹ́ ṣe pé kò lè síbi tá a lè tì sí, tá a lè fọwọ́ rọ sí, wípé inú ilé la ṣe ní gbé, inú ilé la ṣe ní gbé, bí ò bá sí ikú ilé tòde ò lè pààyàn. Olórin kan ti ẹ̀kọ́ nígbà kan, ó sọ wípé olè kan bẹ nílé, ìkan bẹ níta, ẹnì kan tilẹ̀kùn pinpin kẹ́nì kankan má ṣílẹ̀kùn ọ̀hún. Ó ní ilẹ̀kùn yìí tẹ́ ẹ bá fura, wọ́n ti ṣílẹ̀kùn ilẹ̀ nínú ilé látàlánà wá, òun ló jẹ́ kí olè ta kó wọlé. Eléyìí ni àwọn ọ̀rọ̀ tí àwọn kábíyèsí ń sọ, pàápàá jùlọ ọba aládé kan Francis Alao ni wọ́n sọ̀rọ̀ yìí nígbà tí wọ́n sọ wípé ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní agbègbè Ọ̀yọ́ yìí àti ìjínigbé tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ó lọ́wọ́ gbogbo àwa ọmọ Yorùbá kọ̀ọ̀kan nínú. Ètò jẹ́ ṣe pé lásìkò yìí ń kọ́ o, àwọn ti pa àwọn ọlọ́pàá, àwọn sì ti fi àwọn òǹtẹ̀lú àwọn òfin kọ̀ọ̀kan lé ètò jẹ́ ṣe pé iṣẹ́ ti ń lọ, tí wọ́n sì ti ń kó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ṣùgbọ́n síwájú kí n tó tẹ̀síwájú ní ọ̀rọ̀ yìí, ẹ jẹ́ ká gbọ́ ohun tí kábíyèsí ọba láyéwé tí wọ́n wí nínú ìfọ̀rọ̀wérọ̀ ní èyí tí a ṣe fún wọn pẹ̀lú àwọn ikọ̀ tí a jọ ń ṣiṣẹ́ papọ̀, ikọ̀ BBC. Ẹ gbọ́ ohun tí kábíyèsí wí kájọ rí. Wọ́n ní bí kú ilé ò bá pa ni tòde ò lè pa ni. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, àwọn ọmọ wa tí wọ́n níṣẹ́, tí wọ́n rò pé àwọn á ṣiṣẹ́ pẹ̀lú àwọn tó ń jiyàn gbé láti máa fún wọn ní information, kí wọ́n dẹ́kun ẹ̀ o. Àwọn ọ̀rọ̀ ajínigbé ní incident mẹ́ta tó ṣẹlẹ̀, ìkan lọ́dọ̀ ní fáàmù Akálà, ìkan ní Gbẹ̀dẹ̀ lábẹ́ mi, ìkan Láàbá. Nǹkan tí mo fẹ́ sọ ni pé commissioner police ẹ̀ kúrò lọ́dọ̀ mi láàárọ̀ yìí ni wọ́n dẹ̀ wá àdẹ̀jọ́ wò ó. Ìjọba ń gbìyànjú, àwọn ọlọ́pàá náà ń gbìyànjú èyí tí wọ́n lè ṣe. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé torí pé ìwà ọ̀rọ̀ ajínigbé yìí ti gbòde lọ ní gbogbo ìpínlẹ̀ Nàìjíríà, afẹ́fẹ́ ló fẹ́ sí ọ̀dọ̀ wa ń bì. And nǹkan tí mo dẹ̀ máa sọ ni pé àwa tá a wà nílùú, especially the incident tí èyí tó ṣẹlẹ̀ Lábàá ní hòtẹ́ẹ̀lì Lábàá, ejò lọ́wọ́ nú o. Àwọn ọmọ wa náà tún wà lára àwọn ẹni tó ń fún wọn ní information. Wọ́n ní bí kú ilé ò bá pa ni tòde ò lè pa ni. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, àwọn ọmọ wa tí wọ́n níṣẹ́, tí wọ́n rò pé àwọn á ṣiṣẹ́ pẹ̀lú àwọn tó ń jiyàn gbé láti máa fún wọn ní information, kí wọ́n dẹ́kun ẹ̀ o. Nítorí pé gbogbo wa gangan la gbọ́dọ̀ ṣiṣẹ́ ààbò ń sìn. Gbogbo wa àtọmọdé àtàgbà àti baálẹ̀ lú, gbogbo wa la gbọ́dọ̀ jọ gbìmọ̀ pọ̀ láti lè jọ ṣiṣẹ́
ọ̀rọ̀ àbòlú nítorí nǹkan tó ṣẹlẹ̀ ní Àbá ó wà very unfortunate. Man hòtẹ́ẹ̀lì yẹn mo ti gbọ́ gbogbo nǹkan tó yẹ kí n gbọ́, gbogbo information tó yẹ kí n gbà mo ti fún àwọn ọlọ́pàá. Ọ̀kan lára àwọn olóyè mi ló kó àwọn òkú mẹ́tẹ̀ẹ̀ta ló kó lọ sí mọ́ṣúárì, ṣùgbọ́n ó ṣe ní láàánú púpọ̀. Ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó dẹ́rù bà gbogbo wa. Ìjọba ìpínlẹ̀ wọn ò sinmi látìgbà yẹn wọ́n dẹ̀ ti gbé ìgbésẹ̀ tí wọ́n kọ́ gbé ni pé wọ́n ti over 500 police soldiers àti àmọ̀tẹ́kùn ni wọ́n ti wá sí agbègbè yìí, wọ́n ti kóòmù gbogbo wọn, ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ ti sá lọ. Ṣùgbọ́n mi ò fẹ́ kí wọ́n wòó pé àkókò yìí nìkan mọ́, wọ́n gbọ́dọ̀ máa ṣe irú operation bẹ́ẹ̀ lóòrèkóòrè. Wọ́n dẹ̀ ń ṣiṣẹ́, information ti wà bí wọ́n ṣe máa mú àwọn ẹni tí wọ́n ṣiṣẹ́ burúkú yìí. Láìpẹ́ láì jìnnà wọ́n máa mú wọn. Ní Nàìjíríà lápapọ̀ a gbọ́dọ̀ jọ sowọ́pọ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé vigilante àti àwọn àmọ̀tẹ́kùn yìí wọ́n ń ṣiṣẹ́ gan o. Tó bá jẹ́ fún intelligence gathering lásán, information tí wọ́n fún àwọn ọlọ́pàá wọ́n ń ṣiṣẹ́ gan. Wọ́n lè má ní àwọn nǹkan bíi arms àti ammunition, àwọn irinṣẹ́ láti lè máa lò, ṣùgbọ́n tí ìjọba bá tún lè support wọn á dá púpọ̀. Nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí níjọba yìí ó ti pọ̀ jù. Ọ̀rọ̀ ajínigbé, ọ̀rọ̀ terrorist, gbogbo ẹ̀ ó ti pọ̀ jù. Ìjọba àpapọ̀ wọ́n gbọ́dọ̀ wá nǹkan ṣe sí i. Nǹkan tí mo tún wá rọ̀ wá ni pé láì fi àwọn traditional council ṣe káàkiri all over Nigeria, kò sí bá ṣe fẹ́ rí ọ̀rọ̀ yìí yanjú o. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, a fẹ́ kí àwọn traditional council náà kàn wà involve, kí ìjọba kó wọn papọ̀, àti ìjọba àpapọ̀ ní, àti ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní, àti ìjọba local government kọ̀ọ̀kan ní, kó wọn papọ̀. Tá bá jọ ṣiṣẹ́ papọ̀ a lè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n ti èyí tó ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ wa ní Ọ̀yọ́ state ní Surulere local government ní Ògbómọ̀ṣọ́ zone, mo mọ̀ pé àwọn gan ti mọ̀ pé nǹkan kan ti dé, nǹkan dẹ̀ ti kà wọ́n lára. Gbogbo wa ti sọjí sí nǹkan tó ń ṣẹlẹ̀. Ọlọ́run ràn wá lọ́wọ́ lórílẹ̀‐èdè yìí. Ìjọba Buhari ẹ tún gbogbo ẹ̀ ṣe o, torí ìlú tó bá wà ń bẹ̀ tó tòrò orúkọ ò ní bàjẹ́. Èyí tó bá wà ń bẹ̀ náà tí orúkọ ò tòrò náà orúkọ ò ní bàjẹ́, orúkọ ò ní parẹ́, nítorí orúkọ ẹni tó jẹ́ leader náà ni wọ́n máa pè. Ṣùgbọ́n mo gbàdúrà Olúwa kó sí ìjọba àpapọ̀ nínú, Olúwa kó sí ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan nínú. Gbogbo nǹkan tó bá yẹ kí wọ́n ṣe the right thing láti ṣe gẹ́gẹ́ bí ààbò àti ètò ìlú, Olúwa fún wọn ṣe. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o. Ṣé gbogbo wa náà rí wípé kí là ń ṣe lénìí ní ara wa fún àwa tí a jẹ́ ọmọ Yorùbá, nítorí pé nígbà táwọn ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pàápàá náà groups mi tí mo wà, oníkálukú ó jọ pé ẹ̀mí wa ń ṣe lójú ọrìn papọ̀. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń sọ pé báwo nìyàn ṣe máa lọ ìlú òyìnbó tó máa dé tí irú nǹkan báyìí máa ṣẹlẹ̀ sí. Dájúdájú àwọn informant kan máa wà pẹ̀lú ẹni yìí. Àwọn alábàáṣiṣẹ́pọ̀ kan máa wà tó jẹ́ pé wọ́n máa fún àwọn ọ̀tá lọ́wọ́ bí àwọn nǹkan yẹn bí ó ti ṣe ń lọ. Gbogbo àná la dẹ̀ mọ̀, ayé yìí ò ṣe dá nìkan ṣe o. Ayé yìí kò ṣe dá nìkan ṣe. Èèyàn máa ń lẹ́bí, ó máa ń lára, èèyàn máa ń ní arádùúgbò. Ẹlòmíì wà, ó lè má jẹ́ ẹni tó jẹ́ ṣe pé bóyá ẹbí gangan, tó jẹ́ pé arádùúgbò tó jẹ́ pé ó máa ń lílọ bíbọ̀ lòun ń ṣọ́. Tá bá dẹ̀ wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀, àwa fúnra wa ká ṣọ́ra dáadáa, ká ṣọ́ra wa. Eléyìí gbogbo nǹkan tó wà nínú fọ́nrán yìí àtàwọn ìṣẹ̀lẹ̀ yìí ó kàn ń jẹ́ ẹ̀kọ́ la fẹ́ ká kọ́ ń bẹ̀. Gbogbo àwọn nǹkan tá à ń ṣe lórí social media àbí àwọn ilé iṣẹ́ wa yìí tá à ń sọ, àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tó yẹ pé à ń léra ẹni sọ́gbọ́n, nítorí pé a ò mọ, ó dìgbà tí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá bá ń jáde lórí àwọn tí wọ́n mú tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò láàwá mọ gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n nínú ẹ̀ tá ti rírí nínú àwọn tí wọ́n jíyàn gbé, tá padà wá bá ọmọ Yorùbá nínú wọn, torí tá bá gbàgbé ọ̀rọ̀ ìjínigbé tó fi dé South West yìí, ṣe ni àkọ́kọ́ gbé lórí pé Fúlàní, àwọn darandaran tí wọ́n dáràn. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ̀yìn a padà wá rí wípé àwọn Fúlàní ìyàbá àwọn àrè ìyàbá àwọn àjòjì wọn ò kí ń rí iṣẹ́ yìí ṣe láì jẹ́ pé
ó ń lọ́wọ́ ẹni tó jẹ́ ṣe pé ó ń gbé ní orí ilẹ̀ wa àbí kó jẹ́ ṣe pé èèyàn tó jẹ́ ṣe pé ó jẹ́ aráalé wa lórí ilẹ̀ wa àbí kó jẹ́ ọmọ abínibí orí ilẹ̀ Yorùbá yìí àbí ká sọ pé àwọn tó ti pẹ́ níbí. Ìdí nìyẹn tí a gbọ́dọ̀ fi ṣọ́ra kó máa jẹ́ ẹ̀kọ́ fún wa torí wípé olórin kan ti ẹ̀bọ̀ sọ pé ó yẹ ká fura tí a bá ń sin àlè ẹni lọ. Kò túmọ̀ sí àlè nínú ọ̀rọ̀ yìí bí kò ṣe pé tá a bá àwọn ìgbésẹ̀ wa àwọn housemaid wọ́n ní tiwọn bẹ̀ níbi míì tí wọ́n máa ń mú passing àwọn ọ̀gá wọn lẹ̀ tí wọ́n á dẹ̀ pa ọ̀gá yẹn á ti ń rí dáadáa. Àwọn ìṣẹ̀lẹ̀ míì tá a bá ń rí lórí fọ́nrán ayélujára ẹ má kàn jẹ́ ká máa wò pé bóyá tí wọ́n bá wọn nìyẹn, ẹ jẹ́ ká máa píìkì ẹ̀kọ́ kan àbí méjì ń bẹ̀. A ti rí oríṣiríṣi ní bí wọ́n ṣe ń jiyàn gbé nígbà míì tó jẹ́ ṣe pé àwọn numbers tó máa ń kọ káàkiri tó máa tẹ àwọn flyers àbí àwọn posters kan tó máa sọ pé if you are looking for job opportunities tí ẹlòmíì máa lọ pé numbers yẹn tó máa direct ẹ síbi míì tó yẹ pé from there ẹni ẹ máa dẹni tó máa miss àbẹ tó máa kidnap tó yẹ pé wọ́n máa fi máa exhaust àwọn family wọn tó máa fi máa gbowó èmi gan tó máa tún bọ́ síbi pé ó máa kú. Gbogbo àwọn nǹkan yìí la gbọ́dọ̀ wà lójú fò sí. Gbogbo àwọn nǹkan tá a dẹ̀ fi ń fúnra wa yìí àti àwọn àbájáde gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí wọ́n ní Yorùbá sọ wípé ajì sí kòtò kó kọ́ ará yòókù lọ́gbọ́n ń tá a fẹ́ kó máa ṣẹlẹ̀ nìyẹn. Ajì sí kòtò ó ní láti kọ́ ará yòókù lọ́gbọ́n á ń láti kẹ́kọ̀ọ́ nínú gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ yìí. So eléyìí máa jẹ́ ní ṣókí nínú àwọn nǹkan tó jẹ́ ṣe pé a fẹ́ kó yéra wa nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Gbogbo àwọn ọ̀wọ̀ attacks yìí tí a bá rí àti gbogbo àwọn nǹkan míì tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí á rí wípé báwo nìyẹn ṣe máa wá láti Kogi. Ó ṣáà máa níbì kan tó máa jẹ́ hideout, wọ́n máa níbì kan tó máa dúró sí. Àbí àwọn èèyàn máa wá láti ilẹ̀ Fúlàní, wọ́n máa ní accommodation kan bí báyìí tó máa fi ṣe survey àwọn plans àwọn nǹkan iṣẹ́ aburú tí wọ́n ń ṣe yìí. Ó involve àwọn landlords, àwọn èèyàn tá a fẹ́ gbà sílé iṣẹ́ wo náà ń ṣe, kí ni wọ́n fẹ́ máa ṣe. Àbí àwọn àlejò tá à ń gbà tá à ń fún ní accommodation tá à mọ iṣẹ́ wọn tá à mọ ilé àti ọ̀nà wọn. Gbogbo àwọn eléyìí ló máa ń ṣàkóbá nínú àwọn ìrìn àjò tí ó ń ṣẹlẹ̀ yìí, nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí pàápàá jùlọ níbi ká jínigbé àbí kán mú àwọn ẹlòmíín wà nínú àwọn tá ti capture tá ti ṣe program lé lórí dáadáa. Àwọn míín wà wọn ò níṣẹ́ míì ju pé kí wọ́n kàn jí láàárọ̀ kan bẹ̀rẹ̀ sí wo ẹni tó jẹ́ olówó kan àbí onípò kan kí wọ́n lọ síbi ilé iṣẹ́ yẹn káwọn náà díbọ́n bí pa àwọn náà fẹ́ bá a ṣòwò papọ̀ kí wọ́n mọ ìṣesí ẹ̀ kí wọ́n dẹ̀ máa mọ́nítọ̀ ẹ̀ aṣọ báyìí ló wọ̀ báǹkì báyìí ló lọ. Àwọn kan rí àwọn tó confess bẹ́ẹ̀. Pẹ̀lú ògo Ọlọ́run ò ní ṣe wá lẹ́ni tó máa jí gbé o, wọn ò ní jẹ́ ọmọ wa gbé, wọn ò ní jáya wa gbé, wọn ò ní jáwa fúnra wa gbé. Ọlọ́run ò ní fi kan gbà kan lọ́wọ́ wa. Ẹ jẹ́ ká wà lójúfò lórí ọ̀rọ̀ gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí. Àwọn àlejò òdì ẹ jẹ́ ká ṣọ́ra ṣe, ọ̀rẹ́ gan pàápàá ká wo ọ̀rọ̀ sọ lójú ọ̀rẹ́. Wọ́n ti send owó yẹn sí mi, òun pariwo ní public, òun receive ní àwọn post wa náà lórí social media, Godwin, I don't say alert, all those stuffs. Àwọn míì wà tó jẹ́ ṣe pé wọ́n wà lórí social media tí wọ́n ń trace gbogbo movement oníkálukú, abẹ́ni tí ire kan bá ṣẹ̀kan, abẹ́ni tó ṣẹ̀ṣẹ̀ gbowó. Báwo ni èèyàn ṣe ń gbowó tí èèyàn ṣe ń rí aláàtì sí tó yẹ pé kò tí ì dijọ́ méjì báyìí àwọn èèyàn ti ń sọ̀rọ̀ àdẹ láti máa monitor live láti wá máa attack ẹ̀. Báwo làwọn nǹkan yẹn ṣe ń ṣẹlẹ̀? Informant wà bẹ́ẹ̀ o. Bí ò sí kulé tòde ò lè pààyàn. Bí ò sí kulé tòde ò lè pààyàn. Ẹ jẹ́ ká fura ká dẹ̀ rọra ṣe. Eléyìí kó máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwa tí à ń wo fọ́nrán yìí. Ọlọ́run á wà pẹ̀lú wa. Orí wa ò ní gbẹ̀bọ̀dẹ̀. Á dára fẹ́ni kọ̀ọ̀kan wa. Títí jọ́ mi ìjọ rẹ̀ ire lójú owó rí o. Ó dàbọ̀. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.